má pa mí. Ẹ jọ̀ọ́, ẹ má pa mí. Sit. Ẹ jọ̀ọ́, ẹ kí n wá báyìí. Will you sit down now? Yes, ma. Ẹ jọ̀ọ́, ẹ má pa mí. Tó bá pọ̀ owó lẹ fẹ́, owó pọ̀ nílé tí màá kó fún yín. Tí ó bá tó, màá tún lọ sí báǹkì nísìn. Màá lọ withdraw, màá kó fún yín. Ẹ jọ̀ọ́ tó rọ lọ́hùn. Mo ti fòwúrọ̀ mi ṣiṣẹ́. Ọjọ́ alẹ́ ni mo wà yìí. Ẹ jẹ́ kí n jọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, ẹ má pa mí. Very good. Thank you. Mi ò fẹ́ owó ẹ̀. Mo mẹ̀ dáadáa ni. Ló jẹ́ kí n wọ ẹ wá síbí báyìí lọ́jọ́ tí tó ní ni. Mi ní ń parọ́, but èmi kò lẹ́ni tẹ̀ wá wá. Ṣé mọ̀ pé èèyàn máa ń jọra ẹ̀ àti pé méjì báyìí lọ́lọ́run ń dẹ̀yàn. Ẹ̀yin guys. Ògógó bá bẹ yẹ. Ó máa ní méjì lọ́lọ́run dá yàn. Ẹ wí pé orí sọ. But you are wrong, man. Very wrong. Ó ti fìgbà kan wà nípò táwa náà wà lónìí. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ó ti fìgbà kan jẹ́ adigunjalè. Bí ti tàwa náà. Àṣàyìn. Tẹ̀sọ̀ yẹ létí sharp. Bẹ́ẹ̀ni. Ojú mi ò tàn mí jẹ. Mo mẹ̀ dáadáa ló jẹ́ kí n wọ ẹ wá síbí báyìí. Ṣùgbọ́n mo fẹ́ rán ẹ létí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn. Ẹ jọ̀ọ́, as a salary earner, 3 months ago lílé tí wọ́n ti sanwó fún mi last. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́. 31,000 naira. Lẹ fi ń lọ wá. Àbí máa gbọ́rọ̀ gbogbo lẹ́nu ẹyẹ. Ẹ tálákà gan ṣá. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa. Ọkọ mi ò parọ́ fún yín. In fact, èmi mo kó 31,000 yẹn lọ́wọ́ ọjà tí mo tà ní. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa. Ẹ náwó lọ́wọ́. Ẹ ní yẹrí etí. Ẹ tún ní tọrùn. Ẹ tálákà gan ṣá. Àtúgbọ́ ní o. Ẹ ṣàánú wa. Kì í ṣàánú yín. Ojú àánú ti fọ́. Tí ìka ló kù. Ṣé ti gbọ́? Ojú àánú ti fọ́. Tí ìka ló kù. Ẹ jọ̀ọ́. Mommy, Daddy. Èṣù ni. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́. Ọ̀gbẹ́ni, sit down. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Dìde, jókòó sórí chair. Mo ti gbọ́ mà. Kí n ṣàánú ẹ. Má jókòó. Ẹ ṣàánú mi. Ìwọ ò ṣàánú àwọn òbí tó bí mi sílé ayé. Kó tó dé kó dẹ́mi wọn légbodò. Tí wọ́n bá gbàgbé, mo fẹ́ rán ẹ létí gbólóhùn kan tó sọ lọ́jọ́ yẹn lọ́hùn. Ó ní wípé ojú àánú ti fọ́. Tí ká ló kù. And right now! Ojú àánú yẹn ti fọ́ báyìí o. Tí ká ló kù. For real. Hey. Ẹ ṣé.